ilé ìgbafẹ́ Adébáyọ̀ Hotel ló gba àlejò ògbólógó àwọn ènìyàn tí wọ́n wá láti wá bá Alashe ọ̀rọ̀ ṣe ayẹyẹ ọdún tó gbé kalẹ̀ eléyìí tí ó fi kó gbogbo àwọn tí wọ́n jẹ́ fáǹsì ẹ̀ pọ̀ láti sàmì sí ọdún tó máa ń ṣe ní ọdọọdún. lásìkò tí kábíyèsí ọba ìlú Ìpòbẹ́ wà ní ìkàlẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ikọ̀ olóyè ẹ̀ Ọ̀túnba Alhaji Fatai Yaro, olóyè àjírọ̀bà ọ̀gbẹ́ni Òjó Jacob pẹ̀lú olóyè Ganiu Ramonu Mọ́kànjú tí gbogbo èèyàn mọ̀ sí Bọ̀bà Jíròrò àti Babalájé gbogbo ẹgbẹ́ ilépo ọ̀gbẹ́ni Egelu àti àwọn lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ló ṣùgbọ́n kábíyèsí ọba Iléṣíkàmí Adégbọlá láti wá kàn sí Aláṣẹ ọ̀rọ̀ níbi tó ti ṣe ayẹyẹ ọdún rẹ̀. lásìkò tí kábíyèsí ọba ìlú Ìkòbẹ́ ń ṣe àdúrà wọ́n fi tìdùnnú àti ayọ̀ ṣe àdúrà fún gbogbo àwọn èèyàn tó wà ní ìkàlẹ̀ pẹ̀lú òǹkọrin Aláṣẹ ọ̀rọ̀ náà pẹ̀lú. òwì ìfàlẹ́ òbí iṣẹ́ ẹ̀kọ́ ọ̀pẹ ọ̀gbọ́n ọ̀tọ́rọ̀ ilẹ̀ nìkan ọ̀gbọ́n náà tẹ̀lé ìlànà ìtọ́jú ìjọba. àṣẹ o. fẹ́ẹ̀rì gbogbo ọmọ ìlú Ìkòbẹ́ àti ọlọ́jà lẹ́jọ ìyá àgbàdo ní ọmọọ̀ṣẹ́ lẹ́jọ gbogbo alẹ́ ọmọ ìlú kẹ̀ṣọ́ náà ìlú kálukú yàtọ̀ sí wẹ́yìn náà ìlú kẹ̀ṣọ́ náà ní ìgbà tó wa àmọ́ ọlọ́wọ́ ṣe dáadáa fún dáadáa fún wa gbogbo ẹ̀yẹ wa bí lónìí láyọ̀ ní àgbàdo àdéhùn èyí rí owó kánná fún Aláṣẹ ọ̀rọ̀ lẹ́nu owó náà wọ́n lápò kí n sọ wọn ní wọn àmọ́ ọlọ́wọ́ ṣe kálukú wa lọ́wọ́. ayẹyẹ ìwẹ̀jẹ̀wẹ̀mú wa bẹ̀rẹ̀ ní pẹrẹwu níbi tí gbogbo àwọn ènìyàn tí ó wà ní ìkàlẹ̀ ti láǹfààní láti jó lójú agbo tí wọ́n sì ń fi ohun tí wọ́n ní tí wọ́n fi ń ṣe àtìlẹ́yìn fún Aláṣẹ ọ̀rọ̀ àkàkàtà àwọn ènìyàn ló péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún lọ́jọ́ ọ̀sẹ̀ ọgbọ̀n ọjọ́ oṣù kẹrin ọdún 2023 tí a wà nínú èyí ní ìlú Ìpòbẹ́. àwọn ìlú mọ̀ká olórin tó tún ṣùgbà Aláṣẹ ọ̀rọ̀ ńjọ́ náà kò ló ń kà pẹ̀lú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ èyí tí wọ́n fi àmì tó lé téńté fi pe ayẹyẹ ọjọ́ náà kó lè bá a ṣe ṣe. Wàsíù Adédèjì ló gba àwòrán sílẹ̀ Kásùmù Ṣọlá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.